mọ̀ pé fún àpẹẹrẹ ń sìn bí Nàìjíríà ṣe wà ń sìn tí Haúsá, Ìgbò àti Yorùbá bá gbà fúnra wọn ẹ rí peace. Àlàáfíà ó jọba. Àlàáfíà ó jọba ni. Tẹ́ ẹ bá rí àwọn olóṣèlú yẹn tẹ́ ẹ bá rí wọn kó jọ tẹ́ ẹ sáyìn treaty nítòótọ́ tí wọ́n gbà fúnra wọn pé ẹni ọba wọlé àtìlẹ́yìn àlàáfíà ó jọba ni. Wọ́n tún máa júwe fúnra wọn pé kí ló tó ṣe lè báyìí ó lè tó ṣe lè báyìí irú táwọn wá ò nìyẹn kì í ṣe pé winner takes all nígbà tó ti di pé àwa kìnnì kan party àwa la wà ń bẹ àní jíkàwé yòókù orí nǹkan kan jẹ àwọn náà ò ní fẹ́ kẹ́ ẹ pẹ́ ń bẹ̀ tàbí wọ́n máa dẹ ṣe sí yín. Ẹ bá wò ó pẹ̀lú ìṣàkóso ààrẹ Bọ́lá Tinubu yìí ó mú mínísítà láti inú accord nípínlẹ̀ Ọ̀yọ́ ó mú mínísítà ní ẹgbẹ́ òṣèlú PDP ìyẹn Wike FCT wọ́n sì tún kóra wọn sínú ẹ̀ jẹ́ àpẹẹrẹ pé wọn ìṣọ̀kan fẹ́ wà lórílẹ̀-èdè ìfọ̀ yìí. Àpẹẹrẹ ìṣọ̀kan ni ṣùgbọ́n kì í tí ìjà náà nítorí pé téèyàn bá fẹ́ gbé àwọn èèyàn ẹni tẹ́ ẹ fẹ́ gbé yẹn kí ni acceptance level ẹ̀ bóò làwọn èèyàn ṣe gbà wípé máa mú lọ ibi ó fẹ́ fi sí náà ọtí àlọ́run torí pé òun náà ó nídìí support àwọn èèyàn níbi gbogbo ibi tí ó bá ti ṣiṣẹ́. So eré àyẹni ké mú àpẹẹrẹ èyí tí ó jẹ́ pé NYSC rẹ̀ kò complete ẹ̀ tí ẹ̀ tún fi ṣe mínísítà sẹ́mi pé bẹ́ẹ̀ náà ní ké lẹ́gì. Mínísítà fọ̀rọ̀ àṣà ó sì ń sìn rú ìlú lọ́wọ́ ni Anatu Musawa. Ọ̀dà wọ́n lè fún un létà tó bá wà òkè pé ní ọdún ìgbìyànjú gbà ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́. Ṣé ìṣe kó tún wá sílùú náà nípò mínísítà yìí? Ṣé 37,000 ni wọ́n gbà 47,000? Tí ẹ sọ pé bẹ́ẹ̀ wá ti di mínísítà báyìí wọ́n kọ fún 7.7 million. 7.7. wardrobe. Wọ́n gbọ́dọ̀ mọ. Wọ́n gbọ́dọ̀ wọ yọṣọ wọ́n gbọ́dọ̀ mọ ṣéǹjì bàtà. Ṣé ti rí i pé kò tí ì sí change tá à ń béèrè? N tá a dẹ̀ sọ fún wọn ni pé ẹni ọba já mọ́ lọ́nù yín àwọn másìsì tẹ́ rò pé ọ̀lọ́pọlọ yìí ọpọlọ wa pé ju ti yín lọ o ọlọ́kẹ́kọ̀ọ́ di pé kẹ́yìn wà lókè ká ṣiṣẹ́ fún yín ni tí wọ́n ní ẹ kọ́kọ́ fi ṣe o. Èyí tí wọ́n fi jókòó bí bàbá Awólọ́wọ̀ ṣe é jókòó tí ó ṣe round table tí wọ́n mọ̀ ṣe research lọ lórí ìgbésẹ̀ tá a fẹ́ gbé yìí kí ni implication kí ni pro kí ni kankan àwọn eléyìí ò ní time bí ẹ mutí lọ tẹ ń ta yín lọ́wọ́ wọn lè sọ pé okay mo rò pé ẹnìkan sọ pé òun fẹ́ dá factory ní àbí okay ẹjẹ́ á dá wà lẹ́ẹ̀kan ilẹ̀ tí a fi nídìí kíní kan irú palliative tẹ́ ń ṣe lọ́wọ́ ní ìsìn tá a bá tún tọ̀ pábọ̀ ní ìsìn. 5 billion naira ni wọ́n pín fún àwọn gómìnà láti pín fún àwọn mẹ̀kúnnù ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan. àwa náà wàá fi 3.6 billion sí ó jẹ́ 8.6 lọ́yọ̀ àwa kún rẹ̀ sí fáwọn èèyàn. Kí ni criteria tẹ́ fi mọ̀ kí ni criteria tẹ́ fi mọ̀ fáwọn tó yẹ kó gbà lọ́gbà. Ibi a sọ pé kí wọ́n jókòó for gba one time ìtẹ́ ń pè ní political retreat nìyẹn ẹ jókòó. Àwọn mẹ̀kúnnù bíi 1 million ni wọ́n ní wọ́n ń fún báyìí. Mẹ̀kúnnù of mẹ̀kúnnù or. Mẹ̀kúnnù of mẹ̀kúnnù poorest of the poor. Wàhálà gidi ni o wàhálà gidi ni. Ṣé ẹ rò pé kò débẹ̀ lóòótọ́ ọgbọ́n wo lẹ rò pé yẹ kí wọ́n fi pín palliative yìí. Àbó ṣe kí wọ́n ṣe nìyí nǹkan kan bẹ nínú kìíní tá à ń pè ní need assessment. Lead assessment. Need assessment. NEED. Bẹ́ẹ̀ni. Okay. Ṣé rí tí fọ́ọ̀mù yẹn bá wà àsìkò tó yẹ kí wọ́n involve àwọn ọba àti mọ́gàjì. Mọ́gàjì ló jẹ́ grassroot olówó bá dùgbò òun ṣe rí. Yóò mọ mẹ̀kúnnù ń bẹ̀. Ẹ kọ́kọ́ ní kọ́ lọ mú líìsì wá ẹ dẹ̀ pé àwọn èèyàn látàdúgbò yẹn pé ṣé líìsì tó mú wá ẹ̀ ṣé tòótọ́ ni wọ́n correct. Tí mọ́gàjì náà yí. Lábẹ́lẹ̀ ẹ ti mọ gbogbo àwọn nǹkan yẹn tó tẹ́ ẹ bá ti mọ̀ yẹn ẹ ti mọ̀ pé iye tá a nídìí kí ẹ pè sọ fáráàlú pé ẹ fún wa lọ ọ̀sẹ̀ mẹ́ta à ń ṣe rìsáàchì lọ́wọ́ lórí ibi tó yẹ káwọn nǹkan yìí lọ ni ẹ ti rí ẹ ti gẹ́tì tẹ́ ẹ bá ń kárí àwọn èèyàn along bó ṣe wulẹ̀ kí ìyá máa jẹ wọ́n tó wọ́n sì mọ̀ bọ́ faradà. Ṣèrò kan nígbàgbọ́ nú àwọn mọ́gàjì bí táwọn náà ò lè tòṣèlú bọ̀. Wọ́n gbọ́dọ̀ nígbàgbọ́ nú bóyá lágboolé àwọn agboolé kan ò ṣe ní ẹ̀hún tí ó mọ̀ darí ẹ̀.
iná ẹ̀ la fi sọ wípé mọ́gàjí tó bá ṣe màkàrúrú ẹ̀kọ́ ẹ̀wọ̀n sí lọ àbí tẹ́ ẹ bá ti fẹ́ nìkan jófin kan ò sí nǹkan kan kò tó ń kálukú orí òǹkálukú ó pè wá ni. So àwọn ló yẹ kẹ́ recognize kí local government kọ̀ọ̀kan kó bá wọn ṣiṣẹ́. Okay. So kí gómìnà ọba local government ṣiṣẹ́ tí wọ́n bá rí generate láti agboolé kọ̀ọ̀kan kí wọ́n pín sí wọ́ọ̀dù bọ́ sí ìjọba àbílẹ̀ bọ́ sí ìpínlẹ̀. ẹ lọ gba ti yín lásìkò báyìí tí ò ní jó tó ṣèlú pé ká máa dára wa láàmú wọn ò ti mọ̀ pé àwọn kan báyìí ló lè léyìí wọn ò ti gbé wọn bá ti dé agboolé kíní tiẹ̀ kíní kankan tí wọ́n ti generate wá láti kankan ó kálukú ó sì máa mú tiẹ̀ àti lọ gba tiwa ìyá amúkáyídà tẹ ẹ máa jẹ́ lọ gba ti agboolé yín àwa ti lọ gba tiwa. àwọn àpò rẹsì àpò gàrí àpò èlùbọ́ tí wọ́n wà ń pín yìí ǹjẹ́ ẹ rò pé yóò gbé àwọn èèyàn fódìdí ọdún mẹ́rin bí? àbámọ̀ ṣe lóṣooṣù ni àbámọ̀ ṣe lọ́dọọdún. ẹyọ ẹnìkan míì wà tó jẹ́ pé ń gbọ́ gbà wọ́n tán àwọn wágùnù tó yí ká wọn ò lè lo 1 week tí wọ́n jẹ́ ogun ẹ̀tàn. That is not palliative. Ìfí ìgbà téèyàn ń fi nǹkan tọ́yàn lẹ́nu wò pé wá ń ṣe hàn bíi bẹ́ẹ̀ gan-an ló ṣe rí bẹ́ẹ̀ ló ṣe rí o because nǹkan tí ó wà sustainable what are you doing? So but instead òṣèlú òde Ànábì ní gbogbo tá a bá fẹ́ ṣe ká mọ́ kó ṣèlú bọ̀ ká mọ́ kí màkàrúrù bọ̀ kó lè bá a níyànjú gbogbo tó bá ti lé ọwọ́ nú téjò bá ti lọ́wọ́ nú wàhálà ni. gẹ́gẹ́ bí onímọ̀ ẹ̀rọ wọ́n ti yan olóyè Báyọ̀ Adélábù nípínlẹ̀ Ọ̀yọ́ gẹ́gẹ́ bí mínísítà fún ọ̀rọ̀ iná ọba ohun agbára. iná ní ìdákúrekú rẹ̀ yìí wọ́n ní bí kò ṣe wọ́n yìí tíná bá sì wà níbi ìbáṣetún rọ aráàlú lọ́rùn díẹ̀ palliative tí ìbátún rọrùn gan-an ní ọ̀rọ̀ náà ọba ojú ò lè fi wò ó. Báyọ̀ Adélábù èso onímọ̀ ẹ̀rọ o. Technically òun náà ti sọ pé ó ní it's about leadership it's not about competence mo ń kó tiẹ̀ ní o. So mo ní bò wí mo ní kí ló ń sọ yìí. mo wá ní leadership without competence is to nullity ó ní achieve kankan náà ni. torí pé anything tí ẹ bá dojúkọ tó ti ní technical areas ẹni tó ní technical bias lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ ó yẹ kó Tinubu go through Nigeria Society of Engineers. mo fẹ́ ṣe nǹkan báyìí ok ẹ̀yin tòkè ẹ bá ti ẹ̀wọ̀n ti Ọ̀yọ́ state sọ̀rọ̀ ta ni àwọn wo ni a lè mú tó jẹ́ pé wọ́n ní wọ́n nímọ̀ nípa àkóso wọ́n dẹ̀ nímọ̀ nípa because as an engineer I went into management courses tó pọ̀ náà. A lot of management courses ẹ̀tọ́ tó pọ̀ èmi ò lè bá wọn ṣe o mo ti ní ibi tèmi ń ṣe o kà ṣe mímọ́ fún làwa ń sọ nǹkan mi ẹ̀ mọ́ gbòòrò pé ọ̀rọ̀ political kankan kúrò mí I can only give you advice gbogbo ohun tó lè ba gbogbo ohun tí mo dúró lé dájẹ́ láti kékeré mi ò jèrú rí ọ̀dẹ̀ ní fún mi ń gbígbà kó ọ̀dẹ̀ sọ fún mi pé kí n yído sí nǹkan kan gbogbo ibi tá a ti ń lẹ́gbọ̀n nígbà tí mo wá ń bíṣẹ́ nìyẹn. Nfàtò gbà mo di HOD mo ń láti yan kọmitì kan mo yan nìkan sórí ẹ̀ nǹkan tó jẹ mọ́ the labs and the workshops ìwọ head ẹ̀ tó tọ́ bá ti di pé tó rà mọ́ gba consumables tí wọ́n bá ti lọ gbà á nítorí wọ́n ṣe náà ni pé yọ gàdá àwọn jọ ẹni yẹn wá tún jẹ́ sùn ẹni tí mo yẹn yẹn so ó sì gbọ́dọ̀ wá fún mi ní bóun ṣe ṣe ni so ó jẹ́ kí ọwọ́ mi ọmọ even when I became the so-called dean of school of engineering so bí mo ṣe rọ́ọ̀nù gbogbo ẹ̀ ó nìyẹn ẹni tó di HOD lẹ́yìn mi 4 flat lọ́kọ́ after ọdún mẹ́rin gbogbo template yẹn ó gbé sínú kọ̀ǹpútà àti ẹni fúnra ẹ̀ ní ń ṣe fúnra ẹ̀ ní ó jẹ ọba tí wàá dé láàbù ká ní kí lẹ́yìn nídìí bíi ṣé wọ́n fẹ́ jẹun ni gba 10,000. kí ló dé tẹ̀yìn ò kọ́ flat oríṣiríṣi ń gbà náà àbẹ́yìn kọ́ tọ̀dọ̀ yìí tó. àní ilé jẹ irú náà ló jẹ́ èmi ò lè ṣàkáǹtì wájú Ọlọ́run òkèlè gbígbẹ pẹ̀lú ìtẹ́lọ́rùn èrè ńlá ni gbogbo nǹkan yìí kì í ṣe theory lásán we have to put them into practice èmi ò lè jèrù mi ò lè jèrù ntẹ́ ẹ bá fún mi ó ti tẹ́ mi lọ́rùn
ní July 30 ọdún 2020 ẹ sọ̀rọ̀ kan jọ́ náà pé orílẹ̀-èdè Nàìjíríà ó bẹ̀rẹ̀ sí ní àwọn ọmọ Nàìjíríà ó jìyà lábẹ́ ìṣàkóso tí ń bẹ lóde ńgbà ààrẹ Muhammadu Buhari àyàfi bí ààrẹ àná Muhammadu Buhari àwọn gómìnà ìpínlẹ̀ àti àwọn tọ́rọ̀ kàn bá fi òpin sí ìwà ìbàjẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà tó túmọ̀ sí pé ìwà ìbàjẹ́ ní ń fìyà jẹ wá lórílẹ̀-èdè Nàìjíríà níbi àwa dé báyìí ǹjẹ́ a ti fòpin sí ìwà ìbàjẹ́ yìí àbí ṣé àwa ọmọ Nàìjíríà ó sì mọ tẹ̀síwájú nínú ìyà ìṣẹ́ òun òṣì táwọn kan fi ń jọrọ̀ tiwọn yìí. Ẹ̀bẹ̀ tá a bẹ ìjọba lélẹ̀ ìjọba Tinubu nígbà tí a fẹ́ dìbò fún ìjọba Buhari kì í ṣe pé àdèdèrè náà kódà èmi àti bàbá tó jókòó ńlẹ̀ yìí la jọ gba Mecca lọ Alhaji Tẹ̀kí Aliadi bílù ìṣe ń rí yìí àwọn ọ̀mẹ́ tó lè ṣe o ṣùgbọ́n àjẹbánu ọ̀dọ̀ Jonathan yìí tí ò lè control kankan yìí kàá là ń sùn kì í sọ̀rọ̀ ara wa la bá lọ. Nígbà padà dé à ń wojú pé bóyá àdúrà gbà bí ò ní gbà òun lọ fà bí changes yẹn ṣiṣẹ́ ẹ̀ dẹ̀ rí sáyé pé. ẹ gbàdúrà láti lé Jonathan lọ. a ní kókó kú òun bẹ̀ nígbà tí ọ̀pá rẹ̀ ò ká nǹkan kan. àdúrà wa gba Jonathan lọ. ó lọ ṣùgbọ́n ara mi yẹn nígbà tó rú bèbè sọ pé àwọn ọ̀dàrú àwọn ọ̀lọ́. àmì torí pé tí ìbá ṣe pẹ́lẹ́ ń check ẹ̀ wàláhì wọn ò ní gbíjọba yẹn lẹ. gbígbàdúrà ní Buhari. gbígbàdúrà ní ṣùgbọ́n àwa ò sọ pé Buhari àwọn ọ̀mẹ tó lè ṣe. àbí dájọ́ ń sọ bẹ́ẹ̀ náà kọ́ yẹn. ṣé kí wàá ṣe pàṣán rẹ̀ láwa jẹ́ ńgbà tí Buhari yìí. excuse me nígbà wa débẹ̀ kí náà fi tàn wá tá a fi ń dìbò. ṣùgbọ́n tí mo fi ní soft spot fún Buhari màá tún sọ. kí ni ẹ fi tàn wá. change. Next level. wọ́n sì gbé ọ̀rọ̀ méjì kan tó lágbára. sọ pé káyé pé yẹn nìkan ni ẹ dẹ́bàtì. wàláhì wọ́n rí ìjọba ṣe. wọ́n ní zero tolerance to institutional indiscipline and corruption. kò ní sí ààyè fún ìwà bó ṣe wù mí ní mọ̀ ṣe. kò dẹ̀ ní sáàyè fún ní tá ń pè ní àjẹbánu. ẹni tó sì fẹ́ kí ìlú ó tòrò ní ìfẹ́ ní tá ìgbàlùkù tì náà nù. ṣùgbọ́n tó fi jàre wọn nìyí ní débẹ̀ tó débẹ̀ báyìí wọ́n bẹ̀rẹ̀ sí sọ ọ̀rọ̀ kọ̀ọ̀bá kò gbé sí mi. ibẹ̀ ni mo sọ pé níbo nílẹ̀ Yorùbá wá dá dáadáa báyìí tí ọ̀dọ́ ọmọ wa wojú àgbàlagbà tí wọ́n wá bẹ̀rẹ̀ sí fún lépè yóò mọ wọ bàǹtẹ́ yóò mọ yàgbé ara yóò mọ ṣe nǹkan kan tí gbogbo social media nǹkan kan náà wá tó ń gbé ẹ ti demoralize ẹni yìí ogbóúnjẹ dání ọlẹ́ran wá jẹ ogbóúnjẹ dání omẹ́gbà dání ọlẹ́ran wá jẹ kò ní wá yóò mọ wọ ọlọ́kan ni. wọ́n dẹ́rù bà ààrẹ Muhammadu Buhari ìgbà náà. ẹrù nìkan kọ́ wọ́n tún sàásì. ṣebí adarí ni ó sì darí wa síbi ó bá tọ́ bàbá dẹ́rù bá darí sí bá darí ni ó dẹ́rù balẹ̀. sẹ́ni tí kí wọ́n wá sọ pé àwọn ọmọdé dẹ́rù bá Mọ́gàjí. ẹni tẹ́ ń fa ẹ̀jẹ̀ nígbà tí ọ̀lọ́ lọ́hùn tó tó bá lọ́lọ́hùn tó subterranean power àti terrestrial power wọ́n máa ń bá ò fún táǹpé celestial power ni agbára láti ọ̀run wá àkọọ́lẹ̀ wa ń bẹ Jacob 2:19 ó lẹ́yìn sọ pọ́lọ́ nǹkan ní bẹ ó làgbà ó ṣùgbọ́n gbogbo ẹ̀mí àìmọ́ ló gbà pọ́lọ́ nǹkan ní bẹ ó nídìí èyí ni wípé ni wọ́n fi máa jáwọ́ nígbà bá porúkọ Ọlọ́run wọn lórí. so béèyàn bá fẹ́ lọ rú ipò tí gbogbo wọn ń lọ yẹn èèyàn lọ́lọ́run ni Ọlọ́run l'Ànábì Muhammad ní ogun ti pọ̀ jù Ọlọ́run ni Jésù ní tó fi rí wọn bá ṣe tó jẹ́ ogun ti pọ̀ jù ẹni tí ó jẹ́ pé wọ́n kàn ká ọ̀rọ̀ mọ́ lẹ́nu ni Jésù náà gbogbo tí ò mí nì lẹ́yìn ẹni tó mí nínú ẹ sábà wá wúrúwúrú kọ́lọ́ mọ́jà arógun àdómọ́. so pírọ́blẹ́mù ni pé ẹ wá sọ olórí yín ẹ wá sọ sí inú àìsàn wọ́n wá ń fa ẹ̀jẹ̀ kúrò lára rẹ̀ wọ́n wá ń ṣe nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn ṣe é ti rí wípé
pípadà bá tó padà wá gan kò yẹ kó ní ẹ̀mí kó nǹkan parí time torí ipa aláwọn kan tí ìfẹ́ kéèyàn lọ nínú ìjọba ni o ìyàwó rẹ̀ gan jẹ́ a máa lọ ilé àbí ní ẹ ṣe fún ọ yìí ò tọ́ ni ṣùgbọ́n ló fi sọ pé òun ọmọ bóyá àwọn kàbá yìí ni ìyàwó fún ọkọ òun báyìí ni o òun sì máa ń lòun tún jẹ́ ìyàwó mọ́ kẹ́rì pa àwọn fẹ́ dàrú díẹ̀ nǹkan pẹ̀lú yẹn olórí téèyàn bá ní èyí máa ń fẹnu sáátá wọn ò ní lè deliver ni psychological tremor lẹ́ ń fún yẹn. ṣé ààrẹ Bọ́lá Tinubu wà lè deliver báyìí torí ìgbà tí òkú ọ̀rọ̀ bá bẹ̀rẹ̀ sí ní jáde látọ̀dọ̀ aráàlú ṣẹ́rù ò ní bá wọn náà bí. n táwa ń sọ fún ààrẹ. àwọn tẹ̀lé àwọn ewu social media gan mọ́ kẹ́rù mọ́ bá wọn bá wọn. kẹ́rù mọ́ bá wọn nìkan kọ́ kí ẹ mọ́ bá wọn bá nínú jẹ́. yìí ṣe pé wọ́n ò ní káwọn lè ṣẹ̀rù bẹ́ẹ̀ tó bá débẹ̀. ibùn òru wà gan tọ́jọ́ pé tọ́lọ́ nìkan là ń bá kiri ẹni kẹ́kọ̀ọ́ lè ṣẹ̀rù bá wa. ṣùgbọ́n èèyàn lọ́lọ́ mọ́ kílẹ̀ ọmọ yọ̀ọ̀yàn. ṣé Tinubu lọ́lọ́ mọ́ bí? abẹ ni pé kọ́ lọ́lọ́ mọ́ oníkò lọ́mọ́ kà àtàkùn ọlọ́mọ ro abẹ ọlọ́run fún wípé ọlọ́run jẹ́ kí ó ní ọnú bá ń kọ sí bó ṣe kọ sí Sólómọ́nì táǹpẹ̀ Sùlẹ́mánà. ṣé nígbàgbọ́ nú ààrẹ Bọ́lá Tinubu? gbogbo ń tọ́ dánwò lẹ́kọ̀ọ́ yẹn á jẹ́ kéèyàn fẹ́ nígbàgbọ́ nú ẹ̀. ikú yìí mọ̀ ṣe orílẹ̀-èdè Nàìjíríà ìpínlẹ̀ kan nínú gbogbo ìpínlẹ̀ mẹ́rìndínlógójì àtolúùlú ilẹ̀ wa Àbújá. jẹ́ sọ síkírìtì kan fún ọ. ṣé ẹ rí tí èèyàn bá ní ọlọ́run ló sọ pé láìsí ọlọ́run bẹ̀ àwọn tó ń kọ́ ilé wọn kọ́ lásán ni. ọdún 3 tí Jésù lò lórí èpẹ̀ tó fi ṣiṣẹ́ ogun ọ̀wọ́ Ísírẹ́lì ò sì gbógun lọ́bì kankan. aura of God lẹ́yìn lídà gbọ́dọ̀ lò wọ́n lójú tó lé ojú tó ko sáwọn èèyàn tó yí ọká ní ọmọ ìṣojú tó lé ojú tó ko. ọmọ pé ìran tẹ́lẹ̀ dàbá fi hàn yàn ọlọ́run ti tẹ́lẹ̀ ẹ̀bẹ̀. ọ̀jọ̀gbọ́n onímọ̀ ẹ̀rọ Sabit Ariyo Olagoke JP ilẹ̀ Áfíríkà míì ìdìtẹ̀gbàjọba àwọn ọmọ ológun ń di lemọ́lemọ́ láàrin ọdún 2019 sásìkò tá a wà yìí ìdìtẹ̀gbàjọba 9 ló ti wáyé nílẹ̀ Áfíríkà. July 26 ọdún tá a wà yìí àwọn ọmọ ológun já ìjọba gbà lórílẹ̀‐èdè Niger ó sì di tí àjọ ECOWAS tí wọ́n wá bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ lọ́tún lósì ìdúnkokò tí nǹkan kan ò sì tí ì tẹ̀yìn ẹ̀yọ. ìdìtẹ̀gbàjọba míì tún wáyé ní 29 oṣù kẹjọ ọdún tá a wà yìí ìyẹn ní Gabon wọ́n ti dìtẹ̀gbàjọba ń bẹ̀ báyìí. ilẹ̀ Áfíríkà ò rójú mọ́ orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ pé ààrẹ wa ní alága àjọ ECOWAS àwọn náà ò sùn wọn ò wo àwọn fẹ́ gbógun ti Niger. kí ni àmọ̀ràn yín lórí ilé wọ́n ti ráwọn olórí ẹlẹ́sìn lọ ṣùgbọ́n ojútùú kan ò tí ì sí ìdìtẹ̀gbàjọba ló sì ti wáyé orílẹ̀-èdè tiwa Nàìjíríà náà sì rèé là ń wò lójú là ń fẹ́ nímú. wọ́n ní ẹni tó jẹ yẹn tó kú ó yẹ kó ṣẹ̀rù bẹni tó gbé ṣùkánná. fún àpẹẹrẹ olóṣèlú ti mọ̀ wípé wọ́n tọ̀pá bọ ìsà òun téèyàn bá ti lè di public figure báyìí ìwọ kó o nira rẹ mọ́ o ayé ọmọ wọn dóòyì káàyàn ni ó dàbí kí àyàn jẹ́ ọ̀dọ́ kọ́mọ ìmárì kó fi gbogbo ayé lówó ayé òrì níjọ́ ìyàwó bá wọnú ilé ẹ̀ 201 òrì àwọn spirit náà sọ pé wọ́n ní 21 péré ń bẹ̀ ní onítùmọ̀ tí ọba dẹ̀jẹ̀ tó wíìkì ni 21 yẹn wọ́n lé wọn dànù ní àwọn evil forces ní ọgbà ìjọba bẹ́ẹ̀ gẹ́gẹ́ òun náà lélẹ̀. àwọn tí Áfíríkà torí question kan tí wọ́n sọ tí wọ́n gbé fún Bọ́lá Tinubu pé kó wò ni pé tẹ́ ẹ bá rán èèyàn lọ bá àwọn èèyàn tó ń jẹ́ pé àwọn sójà yìí tí wọ́n gbàjọba ẹ̀ aráàlú kí ló dé tí ẹ ń jubilate. tínú wọn ń dùn. a ṣiṣẹ́ lórí ẹ̀ a wà wò pé kí ló ẹ fẹ́ mú jáde gan-an ìyípadà wo lẹ fẹ́ mú jáde tẹ́ fi sọ pé kẹ́ ẹ gbà. a wà àṣẹ́sì ẹni tí wọ́n gbé pò lórí àga pé ìwọ náà ṣe báwọn. lóde tó ṣe bẹ́ẹ̀ yẹn àbí ẹ̀yin ọmọ sìn ìyẹn ló yẹ kí ECOWAS ṣe o ṣùgbọ́n tí wọ́n bá ń fi ẹ́gò ṣe
kó mi ọmọ tẹ̀yìn gbọ̀gbẹ̀ lẹ́nu ẹni tí ó sọ wípé kí ló dé tẹ̀ ń wá kílẹ̀ ń wá ń bẹ̀ wọn tó ò ní solution sí wàhálà tó bí wàhálà tó sì jẹ́ pé nínú ọ̀dọ̀ tiẹ̀ gan ọmọ èèyàn ké lórí ni ṣe é mọ̀ wípé gbígbé èèyàn ponú ni so sẹ́ẹ̀rí tó ṣẹlẹ̀ ní Mali yẹn ó fún àwọn ECOWAS ọ̀tá wọn lólobó pé be cautious ara ni àwọn ènìyàn. ó tún wá tún ṣẹlẹ̀ ní Níjẹ̀. President Jonathan sọ̀rọ̀ kan níbi ìjẹta ó lóun bẹ lórílẹ̀‐èdè kan ó ní president orílẹ̀‐èdè yẹn jẹ́ kínní ni Burkina Faso. Ó ní president wọn ní wọn ò ní vice president ó ní speaker house ó ní á take over tí ó wá sí president. Ó lẹ́ni ìwà fẹ́ kí wọ́n change constitution kí wọ́n amend constitution fóun. Ó ní ẹni ẹ̀rù wa ń ba speaker ó wá ń wo báwo lòun ó ṣe ṣe ẹ̀rù ń ba speaker ó wo báwo lòun ó ṣe 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 ń gbọ́ mi. Ó ní kí gbogbo àwa ó ní táwọn bá ti di pé àwọn dipò president mú tàbí àwọn dipò gómìnà mú tàbí àwọn dipò nǹkan mú ó lọ àwọn run crazy bó ṣe ń sọ nìyẹn o mo ní fídíò clip ẹ bí o ó láwọn ó ní pàápàá èyí tẹ́ jẹ́ bí security agencies tẹ́ wá dipò ńláńlá mú bẹ́ẹ̀ ó ní ṣe la máa ń fojú underrate civil society. Ó ní wíhàrá civil society ìjẹta ó ti yàtọ̀ sí civil society tòní. Ó ní bí àwọn ènìyàn ṣe rọ́wọ́ house lọ́dìẹ wọ́n fẹ́ pa speaker yẹn ló bá sá lọ. Ó ní bẹ́ẹ̀ náà president náà sá lọ sí Côte d'Ivoire. Ó ní so tí a bá sọ pé a fẹ́ correct problem ìlú kan or ìkejì kí ló bí problem yẹn táwọn military fẹ́ take over ló yẹ ká wò. Ìyí Ọlọ́run ó guide wọn immediately sọ gbogbo tó bá jẹ́ olórí whether wà politics ni o tàbí ojú olórí ń bò mí ni o ẹ súnmọ́ Ọlọ́run kó máa darí nǹkan fún yín tẹ́ ẹ bá ti súnmọ́ Ọlọ́run tó lè ń darí ẹ̀ kẹyìn ò ní lè sílẹ̀ tẹ̀yìn ò ní lè ṣiṣẹ́. Ìyẹn ni àwọn ọ̀nà tá a lè gbé gbogbo nǹkan gbà tí Tinubu gẹ́gẹ́ bí president ECOWAS tí àṣà sọ fún pàápàá president tiwa Nàìjíríà yìí tó ń jó lórí fún ECOWAS téèyàn bá wo ohun tí Gabon tó ṣẹlẹ̀ yìí àwọn ọ̀rọ̀ méjì kan bẹ tó ń kọ mí lóminú ń bẹ. Wọ́n ní bàbá ìránṣẹ́ yìí lò 41 years lórí oyè níbi ojúlàdé tí ó lè ṣe dàgbàsókè tó mọ́ lórí. láìṣọba. Wọ́n ní òun náà gbogbo òbò tí ń dì kankan ìpápẹ́ tí ẹ ń gbọ́ rìsọ́ọ̀tì ẹ̀ lọ́wọ́ nǹkan ló bí wàhálà. Wọ́n gba gbogbo tó náà ti lò tá a bá rò mọ́ ti bàbá ẹ̀ ọjọ́ 53 years. Táwọn èèyàn sì ń ké tí wàhálà ń ṣẹlẹ̀ sí wọn tí ò sì rí solution. Tí èèyàn bá jẹ́ leader tó rí pé ò rí solution pé tó kù ni pé kó o gbé kinní lẹ̀ fáwọn ẹni tó rò pé ó lè ṣe. Interest of the people náà kó matter sí yẹn ìṣe nǹkan that is number one. Wọ́n wá ní cousin rẹ̀ òun lẹ́ni tó stage yìí o. So tó ń túmọ̀ sí pé ayé sòó ti ń bàjẹ́ débi wípé ẹjọ́ ọmọ fẹ́ jẹjà sanra. A ní fẹ́ wo ẹ̀jẹ̀ tó pa wá pọ̀ mọ́ ju pé ipò iṣẹ́ èmi náà fẹ́ débẹ̀. So tó ń túmọ̀ sí pé béèyàn bá ṣe dáadáa èròkèrò yẹn ò ní wá síyàn lọ́kàn. Ẹni tó fẹ́ wá òun yóò wo loophole bí téèyàn kù sí ni. Mr. President for Nigeria àtẹ̀yìn governors watch your back and look well on the people you are serving. Ẹ jẹ́ kó dùn máwọn èèyàn o. Tẹ́ ẹ̀ bá wo ẹ̀yìn yín wàhálà ni o kò sẹ́ni tí ò forí adé o that's number one. Nígbà wọn á tún tọ̀pá bọ ìtàn wọ́n tó wá ń jí mọ̀ wípé adopted child ni ẹni tó wọbẹ̀ yìí gan. Ṣé pé tó ṣẹlẹ̀ yìí gan ló wọ́n ní Biafra tó ní the Biafra wọ̀ ó ní wọ́n gbé nǹkan kan ìṣe Nàìjíríà yìí of Igbo extraction
ọmọ wa ni. wọ́n náà adopted child ní fún bàbá bongo kankan tọkàn sọ lórúkọ so sẹ́yìn pé ó ṣe dáadáa kò sẹ́ni tó fẹ́ fẹ́mọ́ sí tàn wọ́n kàn yẹn pẹ̀lú ẹnìkan jẹ́ ibìkan kọ́sà ti provide kó ṣe dáadáa fáwọn èèyàn àìṣe dáadáa ní jẹ́ kí wọ́n máa wà lébù ta ní nítorí wa níbo la ti lè jìn lẹ́sẹ̀ ọ̀nà wo la lè gbà lé lọ so ẹ̀kọ́ yẹn gan tó lẹ́yìn náà tẹ́ bá wá wo Áfíríkà generally a ti rí wípé ká kí àwọn òyìnbó tí wọ́n ti ẹ̀bẹ̀ torí wọ́n mọ́làjú díẹ̀ wá wọ́n mọ́làjú bá wa èmi ò dẹ̀ ní bú wọn pé wọ́n fi ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan pamọ́ mi lè bú wọn òwò láráyé ń ṣe káàkiri o sáwọn wọn bí wa ni ṣé àwọ̀ wa papọ̀ ni yóò kàn wọ́n pẹ̀lú can develop so báwọn kan bá fẹ́ wà wájú wípé Africa must be free bẹ́ẹ̀ lára àwọn kan nu wọn náà tó sọ pé no Africa must continue to remain raw materials for us. báwọn òyìnbó yẹn kan ṣe ń wò wá nìyẹn tẹ́ bá ka ìwé kan tí ẹnìkan kọ tó ní how Europe underdeveloped Africa. I have the book there. ẹ rí gbogbo bí tó jẹ́ pé balkanization bí wọ́n ṣe ń gbé wa tí wọn ò ná ní èdè tí èdè wa gan ò fẹ́ fi yéra wọn after independence gan là ń claim Niger apá kan wá ń claim Niger apá kan wá ń claim bí a lè túmọ̀ pé sovereign nation tá à ń pera wa nígbà tó jẹ́ wípé nation míì gan àti latan a kàn latan wọnú ara wọn nǹkan gbẹ bẹ́ẹ̀ ni so àjàrà iwájú àjàrà ẹ̀yìn so ibi tí mò ń lọ jù náà ni pé let us look at the structure of democracy. Democracy ìjọba tiwantiwa nípa pé ká máa sọ pé ìjọba tá a fọ̀rọ̀ àwa kójọ tá a wá dìbò fúnra wa tá a wá ṣe ìṣèjọba fúnra wa wọ́n ní democracy nìyẹn nítorí bẹ́ẹ̀. ṣé èsì pé ńgbà tá a dìbò fún wọn tán ńlá rí pé àparò kan ọ̀gá ìjàpá kan lọ. because pẹ̀lú àwọn revolution tá à ń gbọ́ ní ìsìn tá ẹ bá wo take home wa ní bíbá yìí minimum wage wa 30 kí ni ẹ pè 30,000. tó sì jẹ́ wípé tó o bá rápálá wọnú òṣèlú tó o dépò ńlá o lè máa mú 30 million wá sílé. ó ní kọ́pàǹdì mínísítà yìí. so ẹ ti rí gbogbo ẹ̀ báyìí ìlú tí yẹn bá ti ń ṣẹlẹ̀ tẹ́ńdẹ́ǹsì káwọn èèyàn máa ronú pé bó la ṣe jájọba ìgbà bó la ṣe dàrú bó la ṣe jàǹkàǹkà nínú tá a fẹ́ ká restructure salary structure yìí ni ó ti pọ̀ jù lókè top heavy ni wọ́n ń pè thin leg top heavy so ó ti pọ̀ jù ìyẹn ò ní jẹ́ àlàánú ara wa mọ́ gbogbo owó yìí nígbà tá ẹ sọ pé owó epo di 500 naira bí kí ni pè 580 fún lítà kan. 580 kọ́bọ̀ àbí. 580 naira. 580 naira tẹ́lẹ̀ ó dà bẹ́ẹ̀ yẹn nǹkan wẹ̀ bẹ́ẹ̀ yẹn. immediately ló yẹ kẹ́ ẹ ti wá kí lẹ́ẹ̀ fi subsidize tí òfin ní affect mẹ̀kúnnù. mẹ̀kúnnù bá kígbe àwọn tára òní tó jẹ́ pé ipò yẹn ni ń wá fẹ́ dé wọ́n ó lo ti mẹ̀kúnnù. tẹ́ ẹ bá lọ wo study Boko Haram kí ló dé tí wọ́n last débi tí wọ́n last dé yẹn. àlùmọ́njìrì ẹsẹ̀ wà ní nọ́ọ̀tì ni. ṣùgbọ́n àwọn àlùmọ́njìrì tó wà nọ́ọ̀tì yìí á ti gbàgbé wípé téèyàn bá wà ní kékeré oúnjẹ kékeré ń káyàn lẹ́nu. tó bá ti di pọ̀ wá dàgbà sínú nǹkan yẹn oúnjẹ kékeré ò ká ọ lẹ́nu mọ́ owó kékeré ò ní túmọ̀ sí ẹ mọ́. so that's why tó fi jẹ́ pé àwọn tó bá fẹ́ níjọba lára wọ́n mọ bí wọ́n ṣe ń sponsor gbogbo program Boko Haram yẹn tó jẹ́ pé wọ́n kò wá sí gbà ó ti ready made fuel ó ti wà ńlẹ̀ àwọn tára ń ní àwọn tí yà ń jẹ àwọn tí ò rówó rí nǹkan kan. so tẹ́ ẹ̀ bá kí ọ fún àpẹẹrẹ ń sìn à ń sọ̀rọ̀ more than 20 million out of school children ní 2010 10.5 million ni wọ́n pè fún Nàìjíríà nígbà ó di 2018 ó di 13.9 million. ó ń pọ̀ sí ni torí pé ẹ̀yọ́gun jà ẹ̀yí wàhálà dálẹ̀ àdèyọ́mọ́ bí àpapọ̀jọ ni sínú environment tá a wà gan mọ̀ pé kò dáa.
so gbogbo àwọn nǹkan wọ̀nyí ló yẹ pé yẹn bá fẹ́ di mínísítà àbí nǹkan tó fẹ́ di pírẹsidẹ́ǹtì tó fẹ́ di gómìnà àwọn nǹkan tó yẹ kéèyàn kọ́kọ́ wò ó need assessment ní kí làwọn èèyàn need ló yẹ kán kì í ṣe pé. ṣùgbọ́n pẹ̀lú gbogbo àwọn kùdìẹ̀kudiẹ tá a rí yìí ipa wo lẹ̀yin olórí ẹlẹ́sìn ń kó torí pé báwọn èèyàn yìí wọn á máa bọ̀wọ̀ fẹ́yìn olórí ẹlẹ́sìn torí bí wọn jẹ́sìn kínní wọn jẹ́sìn kejì àbí kẹta wọn á ṣe máa forí balẹ̀ ńbẹ̀. Quran 5:62 to 63 gbogbo wa lọ wọn lórí wọn tí wọ́n máa dùnà nípa ẹ̀wọ̀ ẹ̀sìn ó rí wọn tí wọ́n máa wà ìtayọ ìkọjá ẹnu àlà ó dẹ̀ rí wọn níbi tí wọ́n ti ń ṣe àjẹbánu ó ní gbogbo tí wọ́n ń ṣe yìí lòun Ọlọ́run bínú sí torí pé wọ́n fi ní àwọn aláìní lára wọ́n wá ní àwa ó bi ayé tẹ́ jẹ́jọ́ lórí ẹ̀ iná lẹ́yìn doctors of law ẹ̀yin tó jẹ́ pé amòfin ni yín ẹ mọ̀jú ẹjọ́ lẹ́yìn náà àti ẹ̀yin tẹ́ ẹjọ́ lórí ẹ̀sìn kí lẹ̀ ń wò tí lẹ̀ fi bàjẹ́ báyìí. ṣùgbọ́n mo sọ fún yín lẹ́ẹ̀kan wípé ẹ̀sìn Nàìjíríà kì í kọ̀ọ̀kan lágbájá o ẹ̀sìn wà nínú ìwé mímọ́ ni o Islam wà nínú ìwé mímọ́ Christianity wà nínú ìwé mímọ́ Judaism wà nínú ìwé mímọ́ Bíbélì ni kò sí lọ́wọ́ àwọn tí ọlọ́run gbé sórí o ẹ̀kọ́ ló ń kálukú fi ń tanná fúnra rẹ̀ o àbùdù jẹ̀lílì àbùdù sábìtù tá à ń bá káàkiri ó nìyẹn iṣẹ́ ẹnu Kùránì gan iṣẹ́ ẹnu Bíbélì iṣẹ́ ẹnu ṣẹ̀ṣẹ̀ tọ́jẹ́ wọn ẹnìkankan ò ṣe ẹnìkankan ò tẹ̀lé Ẹlẹ́dàá dẹ̀ sọ wípé ó rí i pé tí mò ń sọ yìí náà Proverb 22 to 24 ó ní mọ́ jà tálákà ló lè torí pé ó jẹ́ tálákà èmi Ọlọ́run ń pèsè I will avenge the cause of the downtrodden poverty-stricken souls you are trampling upon you are seizing the advantage. so nígbà tó Ọlọ́run ti sọ bá wáyé pé yẹn nìkan nìyẹn máa ṣe Christian tó bá dénú ìjọba eré àyẹyẹ kọ́ báyẹn lẹ́rù kéèyàn lọ ṣiṣẹ́ lé lórí. lẹ́yìn náà yá ayọ́ aládìní àmọ̀nù ìmọ̀tàkùlù náà mọ́tàfọ́ àlù kàbùrà mọ́gítà ìdàlẹ́ àtàkùnrin mẹ́lẹ̀ tàfọ́ àlù. ẹ̀yin tẹ́ ẹ lẹ́yìn nímọ̀ tẹ́ ẹ wà ń pò tójú yín tó lé tó tókò yìí ó ní kó jẹ́ pé promises tí máa fèrè lẹ́yìn máa ṣe ẹ̀ṣẹ̀ tó lágbára ni kẹ́ ẹ máa sọ tẹ́ ẹ̀ ní ṣe níṣẹ́. ẹ pé ńlẹ̀ Yorùbá wọ́n ní bá a bá ta tá a bá tọ̀ yóò dẹrun oníde ẹrun oníde tí ìdà náà nìyí o àwọn ọmọ jáde o ọ̀pọ̀lọpọ̀ lọ jáde kò ṣiṣẹ́ o. ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nílùú Ìlọrin láìpẹ́ yìí tó yẹ ká mẹ́nubà ọ̀nparákùnrin kan níta lọ́lọ́run ìyá Ọ̀ṣun ìṣẹ̀ṣe gbogbo ẹ̀ wá di àwọn ẹlẹ́sìn Islam ń bá oníṣẹ̀ṣe fà á àwọn náà jọ ń bára wọn fà á wọ́n ní ó dọ̀rọ̀ ìjọba ojú ò lẹ fi ń wọlé yìí ṣé ẹ rò pé ẹlẹ́sìn mẹ̀sìn ti fẹ́ máa wọlé díẹ̀díẹ̀. n tó gbé wọn lọ kóòtù kì í sọ̀rọ̀ ẹ̀sìn ṣé ẹ rí tí bá a bá ń sunkún ẹja máa rí náà wọn lómi àtàbómi bá fi tábà yóò jó fújì rege lọ́dún olómi so ibi tí mò ń sọ lórí yìí o nígbà táwọn ń sọ̀rọ̀ síra wọn wọ́n wá sọ̀rọ̀ sẹ́nìkan tó jẹ́ pé tí wọ́n sọ yẹn ọ̀dọ́ òótọ́ ìyẹn ní capitalize lórí ni wọ́n fi wọ́ wọn lọ ilé ẹjọ́ ṣe rí ọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ gan fún rẹ̀ mo sọ pé anabi Ibrahim aléwọ̀sán mẹ́tẹ̀ẹ̀ta ló ṣe gbogbo ẹ̀ ló ṣe pọ̀ stages bó bá ti kó àpò òbí kan kò padà bẹ́ẹ̀ mọ́ tó unique ń pẹ́ nìyẹn gbogbo ẹ̀ lèyẹn náà ó ṣe wọ́n bí yẹn sínú culture bí èpo omi àyíká rẹ ló mú ṣé gbogbo tí ẹ wá fún tí ẹ ń fún yẹn jẹ tí ẹ ń fún yẹn mú ṣé gbogbo ẹ̀ ló wá mọ́ tó ń gbà fún àpẹẹrẹ jẹ́ ń sọ ìrírí tèmi ẹ pé mo sọ pé sọ́lọ́ ni nígbà tíjọ ìwà bẹ̀rẹ̀ ohun tí mo kọ́kọ́ ṣe ni pé tá a kéwu tá a wá nù ìjọ tá a rí pé àmọ́ ní máa ṣoògùn àmọ́ ní máa di tírà àmọ́ ní máa hàǹtú àmọ́ ní máa ṣe pé ká pè Ọlọ́run ẹ pè mí dáyín lóhùn wáyé sáásá lákà ìbádìí ànífà ẹni kọ̀rí 1-186.
ní tí mo ṣe ni pé torí mi sọ nǹkan nù gbogbo oògùn tí wọ́n ti ṣe fún mi rí nínú ìdílé mi àti nǹkan ẹ̀bẹ̀ yẹn ni mo wá kó sínú aṣọ márèèjì mi torí pé court marriage ni mo ṣe torí àsìkò tí mi ò nígbàgbọ́ nú ẹ̀sìn lè ṣe òun lèmi ṣe márèèjì tèmi nítorí jẹ́ lọ court marriage ni pé mò ń wá ibi tí wọ́n ti fòfin dè mí tó jẹ́ pé tí mo bá lọ sí orí gbé kófin ó mú mi torí pé mo le irú mi káyé pé kò sí irú ẹ̀ ni obìnrin ò ní gbélé mi yín ti fẹnu tú gbogbo ilé ká bàbá rẹ tí bàbá rẹ lọ́ra mọ́tò yẹn fún mi ni ìkànkàn rádaràdà báwọn ṣùgbọ́n ìgbà téèyàn mẹ́nu àìlà téèyàn mọ̀ kankan àti mọ̀ pé ìyọ̀wọ̀ ni so nígbà mo á fóòmù yẹn pamọ́ nínú ilé tí mò ń pè ní odò ọba yẹn náà ni o ní September 2 àwa fẹ́ kúrò ńbẹ̀ lálẹ́ September 1 1982 1983 òní sẹ́yìn lálẹ́ rẹ̀ mo ti rí i pé ìyàwó mi ti lọ sínú ibi tí mi ń dáná sẹ́yìn pé nǹkan àtijú ni pé ọkọ tó máa ká oògùn máa ń lọ́wọ́. pé àṣedáde wa tiẹ̀ tó ń lóògùn. mo bá sí kínní mo ń gbọ́ sí kí lè ọmọ ikú mẹ́jọ ni mo bá ń bẹ̀ ó ti fi gbogbo oògùn yẹn ṣe tẹ́ ìyá wọn tó pamọ́ síbẹ̀ tó wá oúnjẹ lọ fún wọn oníṣẹ́ tí ń sọ mi nì ègbé ọyá gbé ṣé tí ó gbé mi nì ọjọ́ ẹ̀ mo wá pinnu pé mímọ́ rẹ̀ ọlọ́run no matter what happens ní ìdọ́jú nìkan so mo ráàrí dájú yẹn ẹ̀rí àkọ́kọ́ so ní téèyàn bá ti kẹ́ń wá bẹ̀rẹ̀ sí fún àwọn tí ó ń ṣẹ̀ṣẹ̀ ṣe lépè ní ìsìn ṣé n ti fúnra mi lépè ṣé mi ò ṣe rí. tó túmọ̀ sí pé báyìí ẹ̀yin ṣe hàn tú ẹ̀yin ṣe tíra pé ọlọ́run kọ́ dàbí. ṣùgbọ́n àwọn olórí ẹlẹ́sìn mi ń lò ó tó sì jẹ́ sí Islam yìí náà. mo sọ fún ọ pé analog computer wà analog level làwọn wà so digital ni. ẹ sì ń pè wọ́n bọ̀ wá sí. ọlọ́run fúnra ẹ̀ ni ó pè wọ́n ń gbọ́ wá sí wọ́n ń gbọ́ wá sí ṣùgbọ́n torí pé ọlọ́run sọ pé la ikrafi dín ní kọ́dítà báyìí ní mílíọ̀nù gẹ̀ẹ́ kò sí gbọ́dọ̀ fi ìfagbára múni láti ṣẹ̀sìn Quran 2:256 kódà ní Quran 6:108 ó ní ẹ má bu tí wọ́n ń sìn lẹ́yìn ọlọ́run káwọn náà má bàa bu ọlọ́run tí yín náà tọjọ yín lójú yẹn pẹ̀lú àìmọ̀kan. lórí ọ̀rọ̀ ọlọ́rin kí ló wá jẹ́ bí àmọ̀ràn yín lórí ẹ̀ fún. a ṣàmọ̀ràn a ṣe àmọ̀ràn ẹ jẹ́ kó kálukú ọkọ gbà pé ọlọ́run tó yàn gbà. ọjọ́ kan wà tá à ń ṣe àdúrà lọ́wọ́ àbúrò ńlá kìíní kankan nínú vision torí ọlọ́run fún mi ní ìran mo kàn rí táwọn ẹ̀jẹ̀ tó dúdú kankan jáde lẹ́jìká mi bá lọ bá mẹ́ńtọ̀ mi màmá tí máa fún tó ti sọ rẹ̀ ìdíyà mi màmá ní ẹ ti ṣubú rí mo ní bẹ́ẹ̀ nígbà mo wà lọ́mọ ọdún mẹ́jọ mo fi bẹ̀ gbálẹ̀ mo wá aṣọ ńlẹ̀ mo ní kódà gbogbo rẹ́kọ̀dù mi ní polytechnic Ìbàdàn Unife ní Ṣàgámù tí mo ti ṣe IT medical record lórí kíní mi báyìí mo ṣe wọ 20 years báyìí ìfẹ́ become point of attack tó tún bá máa mú mi tí bá máa tẹ̀ mo lè wọṣọ bíi mẹ́fà pọ̀ tí kìíní bá dé látọjọ́ yẹn ó ní tẹ́ ń pè spiritual bá a ti wá tún ṣe àdúrà lọ́jọ́ yẹn bẹ́ẹ̀ ni innovation ni o omi ìdínkàn jáde lára mi wọ́n bá ń fi garawa rọ wọ́n kọ́ tó yájú tó ti bá ń ṣe àdúrà tí mo fẹ́ concentrate mo ti jú ni tí n bá ń kírun mi èdè dúró ẹ mọ́ sí gbọ́ torí pé mi ìfẹ́ máa rí aláǹgbá mi ìfẹ́ máa rí pé orí dúdú eléyìí ní kankan distraction ni ní wọ́n bá ń sàn rọ̀ nígbà tó wá dé omi tuntun tó da tó mọ́ wọ́n wá stop wọ́n bá tún gbọ́dọ̀ mọ̀mọ́ lọ ọmọ ní ọlọ́run ṣàfẹ́ràn yín sá gbogbo àwọn àjẹbí tẹ́ ẹ ti jẹ láti kékeré tí ìjẹ́mi mọ́ wọnú ilé nú àgọ́ ara èèyàn gbogbo ẹ̀ láti rọ́dà nìyẹn. ta ni mọ̀mọ́ yìí. wọ́n ti kú iye Adéjàre ni wọ́n tíṣà ni wọ́n
wọn ò fi ẹ̀sìn ṣòwò. Anglican church ńbẹ̀ yẹn ni wọ́n ti jókòó, títà ni wọ́n kú níbi wọn yìí ṣe lẹ́sìn rárá. Christian ni wọ́n. àwọn ló sì jẹ́ bí tẹ́ bá rí nǹkan kan ọ̀dọ̀ wọn lẹ́yìn ṣé ẹ gbà mọ̀ pé lọ. níbẹ̀rẹ̀ mo sọ pé wọ́n ní kí n lọ sọ́dọ̀ babaláwo, wọ́n ní lọ sọ́dọ̀ àfáà mùsùlùmí, wọ́n dẹ̀ ní lọ sọ́dọ̀ kìrìtẹ́nì nípa sáìdì àwọn ìyàwó. ìyẹn wá mú mi bí tí n bá ti torí mo máa ń crazy gan láti sọ fún ọ̀pọ̀ ọmọ tó ń ṣe màmá òun ní bínú. a ní àpò iye yín ni ó mú mi bí ọmọ, ó mú mi wálẹ̀. so bí n bá rí nǹkan sọ̀rọ̀ pé ibẹ̀ náà ní gbogbo counseling strategy tọ́pọ̀lọpọ̀ àfáà òní tí wọ́n kàn máa jágbe mọ́ èèyàn nìyẹn. ẹni tó need help ó need counseling á béèrè ìbéèrè mi, ó gba sùúrù. ìbéèrè mi onímọ̀ ó sì fẹ́ mọ̀, ó fẹ́ mọ̀ láti wá nímọ̀ ẹ ní sùúrù. ẹ ní sùúrù láti lè kọ́yàn. ẹ̀yin gẹ́gẹ́ bí olùkọ́ni ìyàwó ẹ fẹ́ gúnlẹ̀ ìṣẹ̀ṣe o tí parí ìṣẹ̀ṣe ẹ parí ìṣẹ̀ṣe. so Quran ti sọ pé àgbọ́dọ̀ bu tí ẹ ń sìn lẹ́yìn Ọlọ́run. ibì kan wá bẹ́ tọ́ wá bà mí lẹ́rù jù. Quran 45:9 ó ní gbọ́ ọmọ nǹkan kan ń pa àwọn àmì wa lórí tóun rí dínkù tóun fi ṣe ẹ̀yẹ torí náà ìyá tẹ́nitẹ́ni ọmọ àbúkẹ́tì ẹ̀ ègún tẹ̀lé ni. so kí ló mọ̀ ń pa àṣẹ̀ṣe, kí ló mọ̀ ń pa Christianity, kí ló mọ̀ ń pa Islam. the surface thing tó ọmọ ni lọ́mọ wa fi jọ́ọ̀jì. níta lè ṣe ni pé ká gbàdúrà ràn wa lọ́wọ́ pé ìwọ Ọlọ́run ìwọ tó bá mọ̀ yìí pé tó ń ṣe ọ bẹ́tà ní tí mò ń ṣe. ṣàdúrà fún mi nínú ọkàn rẹ pé Ọlọ́run wa la ìránṣẹ́ ìlú jù kó náà jẹun sókè kó lift òun náà. níta lè ṣe òun nìyẹn kó lé àdàǹdà Ọlọ́run lóhun ọ̀fẹ́. tèmi lọ́dà jù ta ló ti pass curriculum tí ń bẹ wájú ẹ̀. Islam is in the Holy Quran. tá a bá fi judge ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà 99.9% ló máa wọ náà. the same thing pẹ̀lú Bible Christianity. ìyẹn ni Quran fi sọ nbìkan Quran 2:62 ó ní tó o bá jẹ́ ẹlẹ́sìn Islam, tó o bá jẹ́ ẹlẹ́sìn Judaism tí ń tẹ̀lé Mósè, tó o bá jẹ́ ẹlẹ́sìn Christianity tó ń tẹ̀lé either John the Baptist, Yahaya tàbí Jesus Christ, ó ní ẹnikẹ́ni nínú yín tó bá hùwà rẹ̀ tó tún wá mọ̀ọ́mọ̀ pọ́n Ọlọ́run rẹ̀ lé, ìbẹ̀rù ò ní sí fún wọn ò sì ní banújẹ́. God does not discriminate among religions. ibi ó ń kálu bára rẹ̀ ó dàbí pé ẹ sọ̀rọ̀ education kí wá rí ẹ̀gbẹ́ mi sìn tá a jọ lọ sí primary school kó jẹ́ pé èmi ti di professor tipátipá ni ó fi jáde secondary school kí wá rò pé mo bẹ́tà rẹ̀. pé mi lọ advantage ni ta ló sọ fún ọ pọpọlọ ti ẹ̀dọ́. so ní ẹnìkan kò nídìí àti máa look down on anybody. ipò tó ń kálukú bá wà yẹn ká ríva rẹ̀ pé ká sì encourage kó ṣe dáadáa. ká mọ̀ jẹ́ kẹ́sìn ò dájà alẹ́. ká mọ̀ jẹ́ kẹ́sìn dájà alẹ́. tá a bá dẹ̀ bẹ̀rẹ̀ sí polongo Quran 16:125 nìyẹn ó ní ká lo ọgbọ́n ká dẹ̀ mọ́ àzúmu pé àwa la correct jù àwọn Ọlọ́run la mẹni tó wà lójú ọ̀nà lọ́dọ̀ ẹni tí ń sọ àtẹni tí ń sọ fún.